ohun líla ṣẹlẹ̀ nínú ọgbà yìí mú ọ lọ lónìí o sínú ọgbà Gẹ́stímánì. Inú ọgbà Gẹ́stímánì ni màá mú ọ lọ sí. Kọ́ wá wo Mátíù orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìndínlógójì títí dé ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta títí dé ẹsẹ̀ àádọ́ta. Níbi ẹni ní àkọsílẹ̀ wọ́n èdè yóò rí inú rere múrìn bíi Lúùkù bíi Mark àti Jòhánù. Nínú àkọsílẹ̀ ibẹ̀ ni Jésù Kristi olúwara ibẹ̀ ní ti yí ọ̀nà ọgbà Gẹ́stímánì kẹ̀yà ṣe lébẹ̀. Ká tẹ̀ lọ sínú ọgbà Gẹ́stímánì yé mi rán ọ létí wí Ádámù àkọ́kọ́ ó ṣubú ó dẹ̀ṣẹ̀ ó mùdí janlẹ̀ ó mùdí remi èṣù borí rẹ̀. Inú ọgbà náà lè ti ṣẹlẹ̀ o, ọgbà kan lè yí ni. Ṣùgbọ́n Ádámù kejì ó ré kọjá ó lọ sí Gẹ́stímánì èyí ní Kristi Jésù. Ibẹ̀ ní ti ṣe àṣeyọrí òṣẹ́gun àti àlùyọ. Ibẹ̀ ní dẹ̀ ti mú òfin Ọlọ́run òfin àbárẹ̀ ibẹ̀ ní ti mú ṣẹ. Lóòótọ́ ó ṣèyìn lọ sórí igi àgbélébùú ṣùgbọ́n lórí eékún rẹ̀ lébẹ̀ ni nínú òwàyà ọjà nínú àdúrà kan gbà nínú ọgbà Gẹ́stímánì ibẹ̀ ní ti ṣẹ́kẹ̀ bẹ́ṣù. Ibẹ̀ ní ti jọ kété pátá nídẹ̀ẹ́jọ́ kété ni òun gan lè àgbéga ọ̀yà sọ de orí. Ọgbà Gẹ́stímánì òun ni ibi ìrora ńlá ìrora ni o. Ọgbàdúrà gbélé ṣe àkọsílẹ̀ rẹ̀ wí ìró bí omi ayífòkè jáde lọ́ra rẹ̀ ó dàbí ẹ̀jẹ̀ ni. Ọ̀nìyàn bá mú aṣọ ònujú akáṣífù funfun kó bá mú nù gbígbà kan ṣàníyàn ládàá kẹ̀jẹ́ rẹ̀ yọ kọjá kó má ṣọ̀n kàn mú nù bá gẹ́lẹ́ lè ìró omi kó sún jáde lọ́ra ọ̀nì kẹ̀ nínú ìrora lélànì torí ẹ̀ṣẹ̀ ọmọnìyàn torí àti jọ ayé rẹ̀ torí àti tẹ́ ọ gba ukú oró lórí igi àgbélébùú. Ọgbà Gẹ́stímánì òun níbi ìrora lélà o. Ọgbà Gẹ́stímánì nìna kó bá fa ọkàn rẹ síbẹ̀ òun níbi ìmúra ẹni rúbọ kó ga jù nínú ayé àti lọ́run. Kó bá wo ẹsẹ̀ kọkàndínlógójì apá kejì ẹsẹ̀ kọkàndínlógójì nínú Mátíù orí kẹrìndínlọ́gbọ̀n mọ́ mẹ́rin bá àbí ẹsẹ̀ kejìlélógún wà á rí i pé ó jẹ́ ibi kọ̀nìyàn ti ṣe ìmúra ní rúbọ kó ga jù. Nínú ọgbà Gẹ́stímánì ibẹ̀ lọ́nìyàn ó ti òkété àyíká kò rí i pé dídá kọ̀nìyàn lóònù kan ṣoṣo kó ga jù ní kété ayé ibẹ̀ lè ti ṣẹlẹ̀ o. Ó ṣèyìn síbi kí àwọn ọmọ èèyàn dúró sí ọyà àtàwọn pẹ́pẹ́pẹ́pẹ́ èèrà kéwì fẹ́ràn mi ọmọlẹ́yìn mi ní dẹ́ẹ̀à àtẹ̀lé mi ní kéè ṣe kí yóò bá mi ṣọ̀nà ìbá mi mọ́kà ṣọ̀nà kí bá mi gbàdúrà kẹ́mọ rẹ̀ mí nínú òṣèlélá kẹ́ ló wájú mi òṣèlé lọ sórí igi àgbélébùú. Kó bá wo ẹsẹ̀ kejìdínlógójì àtẹsẹ̀ ogójì nínú Mátíù orí kẹrìndínlọ́gbọ̀n ni wà á rí i pé ìṣẹ̀lẹ̀ dá àlọ́tọ̀ sọ ní rí tẹrẹ rò lórí àkókò ìgbà kan yẹ kẹ́ ká lọ́ra gan gbẹ gan náà hun oorun gbẹ náà sùn báyìí rákọ̀ ti súnmọ́ ju lé yìí ni. Inú ọgbà Gẹ́stímánì ibẹ̀ lójú ìjà ogun nípasẹ̀ àdúrà kọ̀ọ̀yàn gbà kó ga jù láyé
kó mú borí èṣù ní ọgbà Gẹ́stímánì ló ti ṣẹlẹ̀ o. Jésù gbà ọgbà èyí ọgbà tógúntógún ọgbà tòjàtòjà nínú ẹsẹ̀ ìkejìlélógójì àti ẹsẹ̀ ìkẹrìnlélógójì ní Matthew orí kẹrìndínlọ́gbọ̀n náà lọ tí a rí. Inú ọgbà Gẹ́stímánì ibẹ̀ ló ti yan òṣẹ́gun pátápátá, òṣẹ́gun àmọ̀ọ́mọ̀yàn wí mo fẹ́ ṣẹ́gun, mo fẹ́ borí ẹran ọ̀ra, mo fẹ́ borí ẹ̀ṣẹ̀, mo fẹ́ borí èṣù, mo fẹ́ borí ọ̀tá ọmọnìyàn kò ga jù láyé àti lọ́run. Inú ọgbà Gẹ́stímánì bẹ́ẹ̀ ni Jésù ti yanjú rẹ̀ o. Òṣùbà rẹ̀ lè yí Ọlọ́run Olódùmarè. Inú ọgbà Gẹ́stímánì náà létí gba òtùnú kan ṣàrà ọ̀tọ̀. Wọ́n ti rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nìyàn ẹlẹ́ran ọ̀ra, ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ọjà kò yá tù ú nínú. Tí ìwọ náà bá lọ sí Gẹ́stímánì tẹ̀rẹ̀ lónìí, ìṣòro kùṣòro wọn bá jọ dojúkọ, òun lílá òun rèére kẹ̀kà ọ́ láyà nínú ayé, yíyọ Gẹ́stímánì tẹ̀rẹ̀ náà kò wọ àtọlọ́run kéjọ sọ lé àsọyé kọ́ mẹṣẹ agbára ẹ̀mí mímọ́ kó mú tírí èṣù sọnù kó borí kẹ̀mí Ọlọ́run dẹ̀ àbọ̀ bá ọ lébẹ̀ kẹ̀yà tù ọ́ nínú. Kí Jésù ṣe lè yí ni o. Ẹ̀mí Ọlọ́run tù ú nínú ọgbà Gẹ́stímánì ó lè yìn òré yìn léyìí kété òrora léyìí kété òyà kan ti jẹ nínú àdúrà àti wàyà ọjà àti ìmúra onírúbọ àti ìró ẹ̀jẹ̀ kẹ́ jáde lójú rẹ̀ ó máa wí gbèyí lórí Gẹ́stímánì aṣọ ní kàyéfì. Afẹ́ rẹ̀ bà ọ́ nínú jẹ́, ṣùgbọ́n bẹ́ẹ̀ ni pé nínú ayé àárín pọ́njù ṣùgbọ́n ká tújú ká torí wí o ti ṣẹ́gun ayé. Nínú ọgbà Gẹ́stímánì ni ibẹ̀ lè dé dalẹ̀ ẹ̀dá kò burú jù ní kété ayé ibẹ̀ lè ti ṣẹlẹ̀. Ibẹ̀ ni Judas Iskariotu ibẹ̀ lè ti dalẹ̀ rẹ̀, ibẹ̀ lè ti ta ọ̀nà kan dẹ̀ gbà tá gan ọ̀yànilẹ́rù òní Jésù ní bèèrè lọ́rẹ̀ ẹ̀rákùnrin mi wò mú òmẹ́nu kónú wò mú ọmọ ènìyàn wò mú gbẹ̀tà. Ọgbà Gẹ́stímánì ibi kọ̀yẹ̀kọ́ lè gbàgbọ́ arántí ni yí ọbẹ̀ wà gba ìṣẹ́gun. Ọmọ òmẹ́nu kónú fẹ́ ọmú tan kété ráyé ọmú ta Jésù, ṣùgbọ́n Jésù ti borí o. Ó ti ṣẹ́gun, ó ti jùyà, ó ti kú, ó ti lọ sórí àgbélébú kọ́ ni nìtì amúfẹ́nukónú ọ̀tẹ̀ àti èké kẹ́tì mú tako ìrakọ̀fẹ́ mú Jésù Kristi. Lónìí náà bá oyún ronú kó àdá ẹ̀ṣẹ̀ rẹ̀ kọ́ yára rẹ̀ sọ̀tọ̀ kó nínú ìlànà kí Judas Iskariotu kọ́ yà sí kọ́ mọ́ra mọ́ ọ̀nì kọ́ yá lọ sínú ọgbà Gẹ́stímánì kọ́ jòyà kọ́ mẹ́mí rẹ̀ rúbọ torí ẹ̀ṣẹ̀ rẹ̀. Ó ṣetán láti dáríjì ọ́ kó bá tẹ́ ọ gbà kó bá ṣí ọkàn rẹ̀ payá. Jésù ayé ọbẹ̀ adolúwa àti olùgbàlà rẹ̀ amágbára alọ mọ́ dẹ̀ṣẹ̀ mọ́ amúkọ̀ wàá rè dé àyànfẹ́ ààyò ọmọ Ọlọ́run kò jẹ́ pé wọ́n ti sọdọ̀tun nínú Kristi Jésù. Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ní ọgbà Gẹ́stímánì ibẹ̀ lọ́lọ́run ti parí òṣẹ́ ire o.